Ní orúkọ Jésù Kristi Olúwa ni mò ń kí gbogbo yín káàbọ̀ sórí ètò yìí lónìí láti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ kú ọjọ́ mẹ́ta, ṣé àlàáfíà ni a bá yín. Lórúkọ Jésù ni mo gbàdúrà fún yín wípé àlàáfíà Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Apá kẹta ẹ̀kọ́ nípa ìgbàlà òun náà ni a fẹ́ ṣe lónìí. Ní apá kìíní a ṣe àgbéyẹ̀wò ohun tí ìgbàlà túmọ̀ sí. Ní apá kejì a ṣe àgbéyẹ̀wò àwọn àbáyọrí búburú márùn-ún tí ẹ̀ṣẹ̀ àti ìṣubú Ádámù mú bá gbogbo ìran ènìyàn, èyí tí ó mú kí ó pọn dandan fún Ọlọ́run láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn. Bí ẹ bá gbàgbé, bí a ti ń mú ẹ̀kọ́ tí ó kọjá wá sí ìdánudúró, mo sọ fún yín wípé lónìí a ó bẹ̀rẹ̀ ipa míì nínú ẹ̀kọ́ nípa ìgbàlà, níbi tí a ó ti kíyèsí ìwúrí Ọlọ́run nínú ètò ìgbàlà ènìyàn. Ohun tí a sì fẹ́ kíyèsí lónìí, mo fẹ́ kí ẹ farabalẹ̀, kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti bá mi ká lọ, nítorí wípé ó ṣe pàtàkì, ó ṣe pàtàkì. Lónìí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ìwúrí Ọlọ́run nínú ètò ìgbàlà ènìyàn. Ìyẹn ni wípé ohun tí ó ń sún Ọlọ́run láti ṣe ètò ìgbàlà ènìyàn. Eléyìí sì ṣe pàtàkì láti kíyèsí, nítorí pé bí ẹ bá wo ìṣẹ̀lẹ̀ ìṣubú ènìyàn, ó hàn gbangba wípé ọgbẹ́ ẹ̀ṣẹ̀ tí ìran ènìyàn ń rù ní ara rẹ̀, a fi sá ara wa ni. Ọgbẹ́ tí a fi sá ara wa ni, kì í ṣe Ọlọ́run ló sá wa ní ọgbẹ́ ẹ̀ṣẹ̀. Ọgbẹ́ tí àwa fúnra wa tí a fi sá ara wa ni. Bí mo ṣe sọ ṣáájú, mo fẹ́ kí ẹ farabalẹ̀ láti bá ẹ̀kọ́ yìí lọ lónìí. Ọlọ́run ní ìfẹ́ àti inú rere sí gbogbo ènìyàn. Ìfẹ́ yìí àti inú rere Ọlọ́run sí ènìyàn ó ṣe pọ̀ púpọ̀, ó pọ̀ púpọ̀. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, láti ìbẹ̀rẹ̀ ayé ni Ọlọ́run ti fi ojú eléyìí hàn wípé òun ní ìfẹ́ ènìyàn, ó sì ní inú rere sí ènìyàn. Kí Ọlọ́run tó dá ènìyàn rárá, kí ó tó di wípé ènìyàn wá sí ojú ìran ní inú ayé, ni Ọlọ́run ti ṣe ètò gbogbo àwọn ohun tí ènìyàn ó nílò fún ìgbé ayé rere. Kò sí ohunkóhun lónìí tí à ń lò gẹ́gẹ́ bí ìran ènìyàn fún ìgbé ayé gbádùn wa tí kì í ṣe wípé Ọlọ́run ló dá. Ẹ ó sì kéésì gẹ́gẹ́ bí àfihàn Bíbélì nínú ìwé Genesis orí kìíní àti orí kejì, wípé Ọlọ́run ti ṣe ètò gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ kó tó di wípé ó ti dá ènìyàn. Kì í ṣe pé Ọlọ́run dá ènìyàn tán, ó wá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ họrí láti ronú pé kí ni ènìyàn ó jẹ, kí ni ènìyàn ó fi ṣayé. Rárá, ṣe ni Ọlọ́run kọ́kọ́ ṣẹ̀dá gbogbo àwọn nǹkan tí ènìyàn yóò nílò fún ìgbé ayé rere. Lẹ́yìn ìgbà náà ló wá mú ènìyàn wá, ló ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀dá ènìyàn. Eléyìí sì fi ọgbọ́n Ọlọ́run hàn, ọgbọ́n Ọlọ́run tí ó ga lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ nínú ẹ̀kọ́ yìí. Ó níbi tí mo fẹ́ fi ojú ẹ̀kọ́ yìí sùn. Mo sọ fún yín pé ṣáájú kí Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn ni Ọlọ́run ti ṣẹ̀dá gbogbo ohun tí ènìyàn yóò nílò fún ìgbáyégbádùn. Ọlọ́run kò pe ènìyàn wá láti wá ṣiṣẹ́ tàbí làálàá fún ohunkóhun tó nílò fún ìgbé ayé. Rárá, ṣe ni Ọlọ́run pè wá wá láti wá jẹ ìgbádùn àwọn iṣẹ́ tó ti ṣe, àwọn ìpèsè tó ti ṣe kalẹ̀ fún wa. Nítorí náà, ẹ wá wò wípé irú Ọlọ́run tí ó fi irú ìfẹ́ ńlá yìí àti inú rere yìí hàn sí ènìyàn, bí ó bá kó ọ̀pọ̀lọpọ̀ òfin wá tó sì gbé lé ènìyàn lórí láti máa pamọ́, kò ṣe búburú jù. Ṣùgbọ́n ohun tó yanilẹ́nu ni wípé nígbà tí Ọlọ́run yóò fún ènìyàn ní òfin tí yóò máa tẹ̀lé nínú ayé, òfin kan péré ni Ọlọ́run fi fún ènìyàn. Bíbélì ṣe àkọsílẹ̀ eléyìí nínú ìwé Genesis orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún. Genesis orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún. Ẹ jẹ́ kí n kà láti bí yìí, ẹ̀yin náà ẹ máa fi ojú bá lọ nínú Bíbélì yín
tí ẹ gbé ní ọwọ́ yín. Ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí ó máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kíkú ni ìwọ ó kú. Ó jẹ́ ohun tó yanilẹ́nu wípé Ọlọ́run kò kó òfin púpọ̀ lé orí ènìyàn, torí bí a bá fẹ́ fi ara wa bí ènìyàn ṣe àpẹẹrẹ tàbí àpèjúwe, tó bá ṣe pé ènìyàn bá ló ṣe irú oore ńlá yìí tó fi irú ìfẹ́ àti inú rere báyìí hàn sí ènìyàn ẹlòmíì, àwọn ohun tí a ó máa retí lọ́wọ́ ẹni tá a fi irú nǹkan ìfẹ́ bẹ́ẹ̀ hàn sí yóò pọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò gbé òfin púpọ̀ lé ènìyàn lórí. Ọlọ́run ò retí ohun tó pọ̀ lọ́wọ́ ènìyàn. Ohun kan náà ló fún ènìyàn bí òfin, òun náà sì ni wípé má jẹ nínú èso igi tó wà láàrin ọgbà. Igi kan péré ni. Ǹjẹ́ ẹ mọ̀ adúrú igi eléso tí Ọlọ́run dá sí ayé? Ó mọ̀ lé ní ẹgbẹ̀rún kan. Ó tún sí pé ènìyàn ní àǹfààní láti yàn onírúurú èso láti jẹ, ṣùgbọ́n ẹyọ kan péré náà ni Ọlọ́run ló yọ kúrò ní ìkáwọ́ ènìyàn tó sì fún ènìyàn ní òfin pé kò gbọdọ̀ jẹ. Òun náà sì ní igi ìmọ̀ rere àti búburú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti dá Ọlọ́run lẹ́bi lórí ìṣẹ̀lẹ̀ yìí wípé báwo ni Ọlọ́run náà ṣe lè dá irú igi bẹ́ẹ̀ sínú ọgbà, pé báwo ni Ọlọ́run ṣe lè fa irú ìdẹwò yìí síwájú ènìyàn nígbà tó mọ àìlera ènìyàn. Ó dàbí ẹni tí a pa adìẹ apá abọ́ lójú àwọn ọmọ, adìn lójú àwọn ọmọ, tá a sì mọ irú àìlera tí àwọn ọmọdé ní. Àwa mú adìẹ tí a ti dín yìí tó pọ́n tọ̀tọ̀, àwa gbé sórí tábìlì láàrin gbangba ilé, làwa ní Rọ́mọkẹ́, Jọ́ọ̀nù, Stephen, ẹ má débi adìẹ yìí o. Àtúnwá múra gẹ́gẹ́ àbágbà òde lọ. Bẹ́ẹ̀ bá dé tẹ́ ẹ bá bá pé apá kan ti yin jẹ díẹ̀ níbi ìtàn adìẹ, bẹ́ẹ̀ bá na àwọn ọmọ ó yẹ ká dá yìí náà lẹ́bi, torí ẹ mọ àìlera wọn pé ọmọdé ò ní mọ́ ṣàìfẹ́ débi nǹkan. Ìdẹ́wò lẹ́gbẹ́ síwájú wọn, ìdẹ́wò ni. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ń fi ojú yìí wo Ọlọ́run bí ènìyàn búburú, pé báwo ni Ọlọ́run nígbà tó mọ àìlera ènìyàn ṣe lè gbé irú ìdẹwò yìí síwájú ènìyàn. Ṣùgbọ́n ẹ kíyèsí nǹkan o ẹ̀yin ará, Bíbélì fi hàn wá wípé Ọlọ́run kì í fi búburú dán ènìyàn wò, bẹ́ẹ̀ ni a kò lè fi búburú dán òun náà wò, torí pé kò sí búburú ní inú Ọlọ́run. Rere ni Ọlọ́run, rere ni Ọlọ́run. Ohun tí ó ń fa gbogbo ènìyàn sí inú ìṣubú, sí inú ẹ̀ṣẹ̀, òun ni ìfẹ́kùfẹ́ inú wa. Bíbélì sì fìdílé ìmúlẹ̀ nínú ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí n tún kà fún yín. Ẹ má jẹ́ kí Bíbélì tí à ń kà tí ó pọ̀ kó dá yín lágara. Ẹ̀kọ́ Bíbélì ni a pè é. Eléyìí kì í ṣe ìran wòlíì, eléyìí kì í ṣe à ń ríran, kì í ṣe à ń sọ tẹ́lẹ̀ rárá. Ẹ̀kọ́ Bíbélì tó sì gbọdọ̀ ní ìfìdímúlẹ̀ nínú Bíbélì ni. Ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó wí pé kí ẹnikẹ́ni tí a dánwò má ṣe wí pé
láti ọwọ́ Ọlọ́run lè a ti ń dán mi wò, nítorí a kò lè fi búburú dán Ọlọ́run wò, òun náà kì í sì dán ẹnikẹ́ni wò. Ṣùgbọ́n olúkúlùkù ni à ń dán wò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn án jẹ. Ǹjẹ́ kí n ṣe báyìí? Ìfẹ́kúfẹ̀ẹ́ inú olúkúlùkù ni a fi ń dán wò, ni a fi ń tàn án jẹ, tí a fi ń fà á lọ sínú ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ 15. Ǹjẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ náà nígbà tí ó bá lóyún á bí ẹ̀ṣẹ̀, àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán á bí ikú. Kí a má tàn yín jẹ, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ wá kíyèsí ẹsẹ̀ 17. Ó ní gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ló ti wá, ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ wá, lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìji àyídà. Ìyẹn ni pé búburú kì í ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọlọ́run kì í ṣe ibi, rere ni Ọlọ́run. Ṣùgbọ́n olúkúlùkù ni à ń ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ inú ara rẹ̀ la fi ń tàn jẹ, tí a sì fi ń fà lọ sí ibi ẹ̀ṣẹ̀. Nítorí náà ẹ̀yin tí ẹ rò wípé ṣe ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé ìdẹwò síwájú Ádámù àti aya rẹ̀ nípa dídá igi ìmọ̀ rere àti búburú sí inú ọgbà, ó tún wá dá tán, kò tún wá ṣe bábù wáyà láti fi ka kó lè mú kí ènìyàn mọ̀ lè dé ìdí rẹ̀. Rárá o, kò rí bẹ́ẹ̀. Ọlọ́run kò gbé ìdẹwò sí iwájú Ádámù, ṣe ni ó gbé ìdánwò sí iwájú rẹ̀. Ọ̀pọ̀ wa ní a ò tiẹ̀ mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin ìdánwò àti ìdẹwò. Sátánì ló máa ń gbé ìdẹwò tí àwọn eléèbó ń pè ní temptation síwájú ènìyàn láti mú ṣubú sí ni. Ṣùgbọ́n Ọlọ́run máa ń gbé ìdánwò, ìyẹn tí a ń pè ní test tàbí examination, láti mọ irúfẹ́ ènìyàn tí ó dá, láti mọ bí ènìyàn tí ó dá bó ṣe lóòrìn tó, bó ṣe lágbára tó. Gbogbo àwọn tí wọ́n ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe àwọn nǹkan jáde, bóyá wọ́n ń ṣe mọ́tò ni tàbí wọ́n ń ṣe àwọn kankan tí ènìyàn lè lò, kó tó di pé wọ́n ó gbé jáde ni wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n ń pè ní quality control, tí wọ́n mú ohun tí wọ́n ṣe yìí tí wọ́n ó dán wò láti fi jẹ́ kí wọ́n mọ̀ bóyá lóòótọ́ ló lè ṣe ohun tí àwọn ń sọ pé ó lè ṣe. Mo rí fọ́nrán fídíò kan ní àwọn ọdún mélòó kan sẹ́yìn tí ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe mọ́tò tí wọ́n ń pè ní Mercedes Benz, wọ́n ṣe mọ́tò kan tí wọ́n ń pè ní akọ́tàmì, tí wọ́n sọ wípé bẹ́ẹ̀ni bá ti wà nínú rẹ̀ kò sí ìjàmbá tó lè bá. Ṣùgbọ́n wọ́n ṣe ìdánwò kan fún mọ́tò yẹn. Ẹni tí ó dẹ̀ ṣèdánwò yẹn, òun náà ni ẹni tí ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe mọ́tò yẹn jáde, òun náà fúnra rẹ̀ ló wọ inú mọ́tò yìí tí ó sì palẹ̀kùn dé mọ́ra rẹ̀. Ẹnìkan wá jáde láti ibì kan, ó gbé ìbọn tí wọ́n ń pè ní AK-47, ó gbé dání, ó wá kọjú ìbọn yẹn sí mọ́tò yìí, ó bẹ̀rẹ̀ sí ní rọ́ ìbọn bo mọ́tò yẹn, ó rọ́ ìbọn bo mọ́tò yẹn. Mo wá wò pé bí ẹni tí ó wà nínú mọ́tò yìí, bí mọ́tò tí wọ́n ṣe kò bá dá lójú pé lóòótọ́ ló lè kọ́ta mi, ṣe mọ̀ pé kò ní wọnú rẹ̀. Ibi tí Ọlọ́run sì ti ní ọgbọ́n ju ènìyàn lọ rèé. Ẹ dákun, ẹ má bá mi ká lọ. Bí Ọlọ́run bá ṣe ẹ̀dá Ádámù ní irú àrà ọ̀tọ̀ tó fi ṣẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ àti bí ìrí rẹ̀, tí Ọlọ́run ò wá fún Ádámù ní àǹfààní láti fi hàn pé lóòótọ́ ni òun jẹ́ irú ẹ̀dá tọ́lọ́run dáhùn, a jẹ́ pé Ọlọ́run parọ́ ni, a jẹ́ pé Ọlọ́run ò nígbẹ́kẹ̀lé nínú irú ẹni tí ó dá. Ẹ dákun, ẹ má bá mi ká lọ. Nítorí náà
igi ìmọ̀ rere àti búburú tó wà ní inú ọgbà ó wà fún láti dán Ádámù wò bí ẹni pé Ọlọ́run fẹ́ ṣe quality control láti jẹ́ kí a mọ̀ bóyá ẹni tí ó dá yìí lóòótọ́ ló gbé ìwọ̀n gẹ́gẹ́ bí àwòrán àti ẹ̀dá rẹ̀. ẹ jẹ́ kí n sáré sọ eléyìí fún yín pé à ń dá Ọlọ́run lẹ́bi, à ń dá lẹ́jọ́ lórí ìṣubú Ádámù èyí tó yọrí sí ìṣubú gbogbo ènìyàn nínú rẹ̀, nítorí pé a ò mọ irú ẹ̀dá tí Ádámù jẹ́. a máa ń fi Ádámù ṣáájú ìṣubú, ṣáájú ẹ̀ṣẹ̀, a máa ń fi wé ara wa, ṣùgbọ́n àìṣe kankan náà. ṣé ẹ rí àwa ẹ̀dá tí kò pé mọ́ nítorí ìṣubú àti ẹ̀ṣẹ̀ ni àwa, ṣùgbọ́n ṣáájú ìṣubú àti ẹ̀ṣẹ̀ ẹ̀dá tí Ọlọ́run dá Ádámù ó jẹ́ ẹ̀dá tí ó ní agbára. mo sì fi ohun méjì péré hàn yín nípa irú ẹ̀dá tí Ádámù jẹ́. àkọ́kọ́ òun ni wípé a dá bí àwòrán àti ìrí Ọlọ́run. Bíbélì fìdí eléyìí múlẹ̀ nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ìkẹtàdínlọ́gbọ̀n. n ò ní kà yín o, ẹ kọ sílẹ̀ nínú ìwé yín kí ẹ lọ kà á lẹ́yìn ètò. Bíbélì fìdí múlẹ̀ pé Ọlọ́run dá Ádámù gẹ́gẹ́ bí àwòrán àti ìrí rẹ̀. pé Ọlọ́run dá Ádámù bí àwòrán àti ìrí rẹ̀ kì í ṣe wípé Ọlọ́run dá Ádámù láti rí bí rẹ̀ ní ojúkorojú, torí pé ẹ̀mí ni Ọlọ́run ò ní ara. nítorí náà kò sí ohunkóhun tí Ádámù fi jọ Ọlọ́run nípa ti ara. ṣẹ́rí nígbà tí Bíbélì bá sọ̀rọ̀ nípa pé a dá ènìyàn ní àwòrán Ọlọ́run àti bí ìrí Ọlọ́run, ó ń sọ̀rọ̀ nípa àwọn àwòmọ́ni kan, àwọn àbùdá Ọlọ́run kan, àwọn àmúyẹ Ọlọ́run kan tó ṣe pé Ọlọ́run ló ní, ṣùgbọ́n tí ó yàn nínú ìfẹ́ rẹ̀ láti bá ènìyàn pín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ga jùlọ. fún àpẹẹrẹ, Ọlọ́run jẹ́ mímọ́, bẹ́ẹ̀ náà ló dá ènìyàn láti jẹ́ mímọ́. ènìyàn tí Ọlọ́run dá ní ìjíǹde ọjọ́ ayé rẹ̀ mímọ́ ni, kò lẹ́ṣẹ̀. ó ṣeé ṣe kí n mọ́ lè parí ẹ̀kọ́ yìí náà nínú sáà tí a ń bá lọ yìí, ó ṣeé ṣe kó wọ apá kejì. ìkejì, Ọlọ́run jẹ́ olódodo, bẹ́ẹ̀ náà ni ó dá ènìyàn láti jẹ́ olódodo. Ọlọ́run jẹ́ ìfẹ́, bẹ́ẹ̀ náà ló ṣe àbápín àbùdá ìfẹ́ rẹ̀ pẹ̀lú ènìyàn kí ènìyàn náà ó lè ní ìfẹ́. Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ olóore ọ̀fẹ́, Ọlọ́run fẹ́ràn òtítọ́ àti ìdájọ́, Ọlọ́run jẹ́ ọlọ́gbọ́n, Ọlọ́run jẹ́ ẹni ẹ̀mí. bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe àbápín gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwọn ìṣẹ̀dá wọ̀nyí pẹ̀lú Ádámù. torí náà Ádámù ní ìjíǹde ayé rẹ̀ ẹ̀dá ọ̀tọ̀ ni. ó lè ṣòdodo, ó jẹ́ mímọ́, àánú ń bẹ nínú rẹ̀, ìfẹ́ ń bẹ nínú rẹ̀, ọgbọ́n ó ń bẹ ní orí rẹ̀. nítorí náà ní ipò tí Ọlọ́run ti dá Ádámù ní ipò àkọ́kọ́, Ádámù ó lágbára láti gbé ìgbé ayé aláìlẹ́ṣẹ̀ bí ó bá yàn láti má dẹ́ṣẹ̀. ẹ dákun, ẹ falà sí abẹ́ gbólóhùn bí ó bá yàn láti má dẹ́ṣẹ̀. ṣẹ́rí, lẹ́yìn ìṣubú ènìyàn tí ẹ̀ṣẹ̀ ti wá di bárakú fún ènìyàn, ó nira fún ènìyàn láti má dẹ́ṣẹ̀. òun náà ló fi ṣe wípé ó wá gba dídi àtúnbí àti kí ẹ̀mí Ọlọ́run máa gbé inú ènìyàn kó tó di pé ènìyàn lè jọba lórí ẹ̀ṣẹ̀. ṣùgbọ́n ènìyàn ní ipò ìṣubú tí kò sí ẹ̀mí Ọlọ́run nínú rẹ̀, tí kò sí agbára Ọlọ́run nínú rẹ̀, yóò dẹ́ṣẹ̀, kò lè ṣe, yóò dẹ́ṣẹ̀. ṣùgbọ́n Ádámù ní ipò àkọ́kọ́,
ó jẹ́ ènìyàn ọ̀tọ̀, ẹ̀dá pípé ni pẹ̀lú gbogbo àwọn àbùdá Ọlọ́run tí Ọlọ́run bá Ádámù pín gẹ́gẹ́ bí adé gbogbo iṣẹ́ rẹ̀. Bí Ádámù bá yàn láti má dẹ́ṣẹ̀, ó lágbára láti má dẹ́ṣẹ̀. Bí ó bá yàn láti má dé ìdí igi búburú ni, ó lágbára láti má dé ìdí rẹ̀. Ẹ jẹ́ sọ fún yín pé kì í ṣe ọjọ́ àkọ́kọ́ tí Ọlọ́run mú Ádámù wọ inú ọgbà yẹn náà ló sì lọ sí Jésù tó lọ jẹ́ o. Wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ àkókò tí Bíbélì ò sọ fún wa, ṣùgbọ́n wọ́n ti wà nínú ọgbà fún ọ̀pọ̀lọpọ̀ àkókò kó tó di wípé wọ́n lọ sídìí igi tí wọ́n sì jẹ níbẹ̀. Ó túmọ̀ sí wípé Ádámù bí ẹ̀dá pípé tọ́lọ́run dá, ó ní agbára láti má dé ìdí igi wọn bí ó bá yàn láti má dé ìdí rẹ̀. Ṣé sì rí ètò Ọlọ́run ni pé irú ipò yìí náà ni gbogbo wa náà la ó bí wa sínú rẹ̀, ipò tí a ó ti ṣe alábàápín ẹ̀dá Ọlọ́run láti pàṣẹ Ádámù, tí àwa náà yóò sì ní agbára bíi Ádámù láti gbé ìgbé ayé aláìlẹ́ṣẹ̀ bí kì í bá ṣe ìjàmbá tó ṣe ìran ènìyàn láti pàṣẹ Ádámù. Mo lérò pé ẹ̀ ń bá mi ká lọ. Ohun kejì tí wọ́n tún fi hàn yín nípa ẹ̀dá tọ́lọ́run dá Ádámù, ó ní wípé Ọlọ́run dá Ádámù pẹ̀lú ìfẹ́ inú tí àwọn òyìnbó ń pè ní will, 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 ìfẹ́ inú. Ìyún ò ní nípa èyí tí ènìyàn fi ń ní agbára láti yan ohun tí ó fẹ́. Ṣé rí, Ọlọ́run ò dá Ádámù bíi rọ́bọ́tì, bíi ẹ̀rọ mọ́sìnì tí kò lè ronú, tí kò lè yan ohun tí ó fẹ́. Rárá, Ọlọ́run dá Ádámù bíi ẹ̀dá pípé, ó sì fún ní agbára láti yan ohun tí ó fẹ́, láti ronú ohun tí ó fẹ́, kí ó sì yan ohun tí ó fẹ́. Bí Ọlọ́run kò bá fún ènìyàn lágbára yìí, Ọlọ́run ìbá ti mọ̀ bóyá ènìyàn nífẹ̀ẹ́ rẹ̀ nítòótọ́. Mo máa ń fi ohun kan ṣe àpẹẹrẹ nínú ìjọbi tí Ọlọ́run fi mí sí, tí mo bá ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ lórí ohun tí mò ń kọ́ yín lọ́wọ́lọ́wọ́ yìí nígbà míì. Ṣé rí, ẹ wo bí gbogbo ayé ṣe pọ̀ tó lónìí. Bí ó bá ṣe pé ọkùnrin kan ṣoṣo ló wà nínú ayé, ẹ jẹ́ kí a wò ó wípé ọkùnrin kan ṣoṣo ló wà nínú ayé, èmi nìkan lọkùnrin, kò sí Túnsóyè nínú ayé, kò sí Stephen nínú ayé, kò sí Bùrẹ́mọ̀, kò sí Àjàdí, èmi nìkan lọkùnrin tó wà nínú ayé, tí obìnrin sì pọ̀ tó wà nínú ayé. Ẹ wo obìnrin, àwọn obìnrin wọn ò ní nǹkan tó lè eléyìí ń pè ní choice o. Bí n bá jẹ́ afọ́jú, èmi náà ní mo sọ́kọ wọn. Bí n bá jẹ́ arọ, èmi náà ní mo sọ́kọ wọn. Torí pé kò sí àǹfààní àti yàn. Ṣé rí, ohun kan tó máa ń fi ìdí ìfẹ́ múlẹ̀ nítòótọ́, tó máa ń ṣe àfihàn irú ìfẹ́ tí èèyàn ní nítòótọ́, òun ni nígbà tí àǹfààní àti ìyàn bá wà. Mo máa ń sọ fáwọn ọmọbìnrin tí Ọlọ́run kó lé mi lọ́wọ́ wípé nígbà tí ẹ bá ń tira yín mọ́ ọkùnrin kan lọ́rùn, tí ẹ wá mọ ògiri yíká, gbogbo àwọn obìnrin míì lẹ gé kúrò lára rẹ̀, tẹ́ ẹ lé sọnù kúrò lára rẹ̀. Ẹ lè mọ̀ bóyá lóòótọ́ ló nífẹ̀ẹ́ yín àbí kò nífẹ̀ẹ́ yín. Àmọ́ ìwọ fílẹ̀, jẹ́ kó rí pupa, jẹ́ kó rí dúdú, jẹ́ kó ní àǹfààní sí gígùn àti kúkúrú, jẹ́ kó rí eléyìí tó sanra àti eléyìí tí ó lẹ̀pa. Ṣùgbọ́n tó bá yàn ọ́, a jẹ́ pé ní tòótọ́ ìfẹ́ ni.
nítorí pé ó láǹfààní àti yàn. Ohun tó mú kó yàn ọ́ òun ni ìfẹ́. Kò sí ohun tó ń ṣe àfihàn ìfẹ́ bíi kí ènìyàn ó ní agbára àti yàn. Ṣé rí, Ọlọ́run fẹ́ kí ènìyàn, kí ìran ènìyàn ó fẹ́ràn rẹ̀. Ọlọ́run fẹ́ kí ìran ènìyàn ó sìn. Ọlọ́run fẹ́ kí ìran ènìyàn kó wà lábẹ́ ìṣèjọba rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò fi tipátipá mú ènìyàn. Ọlọ́run fi ìfẹ́ àti inú rere rẹ̀ hàn ènìyàn pé mo fẹ́ràn rẹ, mo sì fẹ́ kọ́ ọ ṣe tèmi. Ṣùgbọ́n Ọlọ́run tó fún ènìyàn ní agbára ìfẹ́ inú láti yàn, yálà láti wà ní abẹ́ ìṣàkóso Ọlọ́run tàbí láti tako ìṣàkóso Ọlọ́run. Ọlọ́run fún ènìyàn ní àǹfààní láti yàn, yálà láti sìn tàbí láti sin ohun mìíràn. Ṣẹ́ẹ̀sì rí, títí ìgbà tí ayé yìí yóò wà, òun ni àwa ènìyàn yóò máa wá sí àwọn ìkóríta tí a gbọ́dọ̀ yàn. Ṣẹ́ẹ̀rí, Ọlọ́run nìkan kọ́ ni yóò máa jẹ́ ohun tí a lè yàn nígbà gbogbo. Ṣẹ́ẹ̀rí, bí Ọlọ́run ti wà àti bí ọ̀nà Ọlọ́run ṣe wà tá a lè yàn, bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀nà mìíràn náà yóò tún ṣí kalẹ̀ tá a lè yàn. Irú ìkóríta òun ni ó máa ń fi hàn bóyá lóòótọ́ la fẹ́ràn Ọlọ́run nígbà tí a lè yan ohun mìíràn, ṣùgbọ́n tí a yàn láti yan Ọlọ́run, kò sí ohun tó ń fi ìdí ìfẹ́ tòótọ́ hàn bí eléyìí. Nítorí náà, bí Ọlọ́run bá dá Ádámù ní irú ẹ̀dá tó dáhùn, tó fi ìfẹ́ rẹ̀ hàn, tó fi inú rere rẹ̀ hàn, tó fi ìwà rere rẹ̀ hàn, ṣùgbọ́n tí Ọlọ́run ò fún Ádámù ní àwọn ohun míì tó lè yàn, Ọlọ́run ìbá tí mà bóyá lóòótọ́ ni Ádámù fẹ́ràn òun tàbí kò fẹ́ràn òun. Ṣé sì rí, ohun tó pààlà sí àárín àwọn áńgẹ́lì àti ènìyàn rèé. Ṣé rí, àwọn áńgẹ́lì ìránṣẹ́ la dá wọn. Àwọn ò ní agbára àti yàn, wọn ò ní ohun tá à ń pè ní will. Nítorí náà àwọn áńgẹ́lì wọn ò lè mọ̀ sìn Ọlọ́run, wọn ò lè mọ̀ tẹ̀lé Ọlọ́run torí pé ohun tí a dá wọn fún nù. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ irúfẹ́ ẹ̀dá kan tí yóò lè fẹ́ràn rẹ̀, ẹ̀dá tí yóò fẹ́ràn òun, ṣùgbọ́n láti inú yíyàn rẹ̀, kì í ṣe pé torí pé a kàn ń pa fún un láti fẹ́ràn Ọlọ́run, ṣùgbọ́n torí pé nígbà tí ó wo àyíká tó rí ohun gbogbo tí Ọlọ́run dá àti bọ́lọ́run ṣe fi ìfẹ́ rẹ̀ hàn fún un, ó wò pé ohun kan ni mo fi lè san fún Ọlọ́run, òun náà sì ni pé kí n fẹ́ràn Ọlọ́run padà. Ẹ̀yin ará, ohun tí gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò Édẹ́nì nìyí. Ọlọ́run ò gbé ìdẹwò síwájú èèyàn láti gbé ṣubú. Ọlọ́run gbé ìdánwò síwájú rẹ̀ kí ó lè mọ̀ bóyá pẹ̀lú gbogbo àánú àti oore ọ̀fẹ́ àti ìfẹ́ àti inú rere tóun ti fi hàn fún ènìyàn ní jíṣẹ̀dá gbogbo ohun tí ènìyàn nílò sí inú ayé láì gba kọ́bọ̀ lọ́wọ́ ènìyàn, bóyá ènìyàn yóò yan òun láti tẹ̀lé òun nítòótọ́. Nítorí àkókò mi, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Nígbà tí a dé nínú Genesis orí 3, àǹfààní wá yọjú fún Ádámù láti lo agbára yíyàn rẹ̀. Lẹ́yìn tí Ọlọ́run ti fún Ádámù ní òfin pé kò gbọdọ̀ jẹ nínú èso igi ọgbà tí ó dárúkọ, olórí ọ̀tá Ọlọ́run ni, ejò láéláé ni, Sátánì, ó wá sí inú ọgbà láti bá Ádámù àti aya rẹ̀ ní ìtàkùrọ̀sọ. Àkókò yóò gbà mí láti ṣe àlàyé kíkún lórí ìwé Genesis orí 3 ẹsẹ̀ 1 sí 5. Ṣùgbọ́n kókó ohun tó ṣẹlẹ̀ ní ibẹ̀ ni pé Sátánì ó bà
ìrònú àti ìwòye Ọlọ́run tí Ádámù àti aya rẹ̀ tí wọ́n ti ní láti ìbẹ̀rẹ̀ jẹ́. ṣé rí láti ìbẹ̀rẹ̀ Ádámù àti aya rẹ̀ wọ́n ń rí Ọlọ́run bíi ẹni rere, ẹni tí ó fẹ́ràn wọn. nítorí bẹ́ẹ̀ bá mọ irú ìdẹ̀ra tí Édẹ́nì jẹ́, tí Ọlọ́run sì gbélé èèyàn lọ́wọ́ láì gba nǹkan lọ́wọ́ rẹ̀, ó jẹ́ àfihàn ìfẹ́ Ọlọ́run. Ádámù sì mọ eléyìí. Ádámù mọ̀ pé lóòótọ́ ni Ọlọ́run fẹ́ràn òun. ìwòye Ọlọ́run tí Ádámù ní láti ìbẹ̀rẹ̀ òun ni pé Ọlọ́run fẹ́ràn òun, pé ẹni rere ni Ọlọ́run. ṣùgbọ́n Sátánì wá láti bà ìwòye Ádámù jẹ́. ṣé rí ẹni tí yóò gba ìyàwó ọ̀rẹ́ rẹ̀ yóò kọ́kọ́ bà ọ̀rẹ́ rẹ̀ jẹ́ fún obìnrin yìí ná. bẹ́ẹ̀ lọ́rọ̀ Sátánì àti Ádámù. ǹlẹ́wọ̀n arákùnrin, ṣé lóòótọ́ ni pé Olúwa ní pé kẹ́ ẹ má jẹ èso kankan nù ọgbà, ẹ má wù àrékérekè? ẹ gbọ́, ṣé ohun tí Olúwa wí nù? irú èèyàn wo, irú Ọlọ́run wo, irú bàbá wo ni Ọlọ́run yóò jẹ́ tí ó bá dá gbogbo igi sínú ọgbà tó wá kákó nílẹ̀ pé ẹ gbọ́dọ̀ dé díẹ̀ ẹni búburú nù? ṣùgbọ́n rárá, Ọlọ́run fún ènìyàn ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn igi eléso láti yàn níbẹ̀. ìkan náà ló pamọ́ kù lọ́dọ̀ ènìyàn. ṣùgbọ́n Sátánì ó mú kí ènìyàn kó rí ìkan tọ́lọ́run pamọ́ kù lọ́wọ́ rẹ̀ ń bí ẹni wípé Ọlọ́run ò fẹ́ràn rẹ̀. arékèrèké Sátánì ni. mo sì ní ohun tó pọ̀ láti sọ láàrin yìí, ṣùgbọ́n àkókò ó kó mi ní papámọ́ra. Sátánì fi igi yìí, igi ìmọ̀rere àti búburú yìí, ó fi hàn ènìyàn bí ẹni wípé òun ni kọ́kọ́rọ́ tí ènìyàn nílò kó náà ó lè di Ọlọ́run, kó lè dàbí Ọlọ́run. ẹ̀yin lẹ mọ̀ Ọlọ́run, ẹ̀yin lẹ mọ̀, èmi mọ̀ àtijọ́ àti pẹ́tipẹ́. ńgbà kan ọ̀rẹ́ lèmi àti ẹ, àmọ́ ṣe é rí àgàbàgebè rẹ̀ ni ò jẹ́ kí n bá ṣe mọ́. kò sọ òótọ́ pé wọ́n lé òun kúrò lọ́run ni o. ṣe é rí Ọlọ́run mọ̀ pé bẹ́ẹ̀ bá lè jẹ èso ẹ̀yin náà ẹ wàá dàbí òun, ẹ̀yin náà ẹ di Ọlọ́run. ṣe é rí Ọlọ́run burú, èèyàn búburú ni. ṣe é rí Ọlọ́run fẹ́ kó ṣe pé òun nìkan náà ni ó mọ jí Ọlọ́run lọ, tí gbogbo ẹ̀yin tó kù ẹ wàá mọ̀ sìn. Ọlọ́run mọ̀ pé ẹ̀yin náà bójú yín bá là ẹ lè di Ọlọ́run tí wọ́n mọ̀ sí ẹ̀yin náà. Ádámù, kọ́kọ́rọ́ tó ṣí òun ní èso yìí, wo ẹ ní ikú kankan, Ọlọ́run fi ń ṣẹ̀rùbà yín ni. àbí ńjọ́ tẹ̀yìn ti dáyé tẹ̀ tí ń gbéná gbà yìí, ṣé ẹ̀rí kúrí? ṣé ẹ̀rí kúrí ni? kódà ẹranko lásán sókúrí ni. Ọlọ́run fi ń tàn yín jẹ ni. òpùrọ́ lọ́lọ́run, ẹlẹ́tàn ni. kò fẹ́ kẹ́yìn náà ó di gbogbo ń tẹ́ ẹ lè dì inú ayé ni. wọ́n máa ń pe àwọn èèyàn kan ní, wọ́n máa ń pè wọ́n ní motivational speaker. ṣé rí Sátánì òun ni ẹni àkọ́kọ́ tó ṣiṣẹ́ nínú ayé. ṣé rí nígbà tí Sátánì fi parí pẹ̀lú ènìyàn tán, ìwòye ènìyàn nípa Ọlọ́run ó yí padà. Ọlọ́run tí wọ́n ti ń rí bí ẹni rere tó fẹ́ràn àwọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní rí bí ẹni búburú tí ò fẹ́ kí àwọn náà ó di gbogbo tí wọ́n lè dànù ayé. ṣẹ́ẹ̀sì rí àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ ń bá ní kí làásè hàn. àwọn náà wò pé ó dáa, á sì wá fi hàn Ọlọ́run pé a lè di nǹkan láìsí rẹ̀. wọ́n náwó gán èso yìí, wọ́n jẹ. Sátánì ò sọ ohun tí yóò tẹ̀yìn ẹ̀ jáde fún wọn o, kì í sọ fún yan, kì í sọ̀rọ̀ ẹ̀ fún yan. ṣé mọ̀ wípé wọ́n ti fi ẹ̀tàn, wọ́n ti fi fa ẹni tó fẹ́ ṣògùn owó wọlé tán. àwòrán bí ó ṣe máa yọ̀tọ̀ mi, tí ó máa jẹ tọ̀ìtọ̀ì, tí ó lówó rẹpẹtẹ ni wọ́n fi hàn. wọ́n à ní sọ fún un
wípé àwọn àǹjànú tí wọ́n gbó ìwá lórí òru wọ́n mọ̀ lù ọ́ o. Wọ́n ò ní sọ fún pé ọmọ rẹ tó bá ti ń lóyún báyìí tó ń bí ni ó mọ̀ kú o. Wọ́n fi hàn yán torí pé ṣe rí ọ̀rọ̀ Sátánì ó dàbí ajẹgbodò tí ń wẹ́ni kúnra. Ó mọ̀ pé tóun ti bàjẹ́ títí ayé ànípẹ̀kun. Ìwà ń wẹ́ni kúnra, ìwà ẹni tí wọ́n jọ lọ jìyà nínú náà pàdé. Ṣùgbọ́n Ádámù kò mọ̀ ó ṣubú. Ó gba ohùn Sátánì gbọ́ ju ohùn Ọlọ́run lọ. Àbájáde búburú ohun tí Ádámù ṣe àtìyàwó rẹ̀ ṣe tó yọrí sí ìgbèkùn gbogbo ìran ènìyàn ní inú ẹ̀ṣẹ̀, òun ni mo ti fi hàn yín nínú ẹ̀kọ́ tó kọjá 5. Ikú ti ẹ̀mí, ìyapa àti ìṣọ̀tá pẹ̀lú Ọlọ́run, ikú ayérayé. Mo fi àìlera àti àìlágbára ènìyàn láti gbára rẹ̀ là mo fi hàn yín. Gbogbo ènìyàn ló sì wà ní ipò yìí látara Ádámù, látara ìṣọ̀tẹ̀ àti ṣubú Ádámù. Mo sọ fún yín pé eléyìí ló mú kó di dandan pé kí Ọlọ́run kó ṣe ètò ìgbàlà láti ra ènìyàn tó dá tó ti ṣubú sọ́wọ́ èṣù yìí padà. Ṣùgbọ́n ẹ jẹ́ n bi léèrè béèrè kan. Kí ni ìdí tí Ọlọ́run fi gbọ́dọ̀ bìkítà nípa ènìyàn tó ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ àti sí ọwọ́ Sátánì yìí? Kí ni ìdí tí Ọlọ́run fi gbọ́dọ̀ bìkítà nípa wọn láti gbà wọ́n là? Kí ni ìdí? N bó ṣe pé wọ́n sára wọn ní ọgbẹ́ òun ni, n bó ṣe pé àfọwọ́fà wọn òun ni ìjìyà tí wọ́n ń jẹ àti pọ́njú wọn, ìṣẹ́ àti òṣì wọn lábẹ́ ìṣàkóso Sátánì àti ẹ̀ṣẹ̀. Kí nìdí tí Ọlọ́run fi gbọ́dọ̀ bìkítà láti gba ènìyàn kúrò nínú ipò búburú ni? Pàápàá jùlọ nígbà tí irú ìgbésẹ̀ ìgbàlà bẹ́ẹ̀ yóò ná ní ẹ̀mí àti ayé ọmọ tiẹ̀ kan ṣoṣo. Ṣé bẹ́ẹ̀ yàn làwa náà? Ẹgbàyẹ̀wò bẹ́ẹ̀ bá fi adúrú àánú yìí hàn fún èèyàn tó wá dalẹ̀ yín, ó wá padà kó sínú wàhálà, ǹjẹ́ yín náà dá lóhùn? ǹjẹ́ ẹ̀sùn sí? ǹjẹ́ ìdásọ̀rọ̀ rẹ̀? Wọn ò tí ì ṣe ìlà kan nínú 4 ohun tí Ádámù ṣe sí Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ wa, tá a sọ pé láyé kódà kí n rí kó gbìn sínú ọ̀fìn, èmi kọ́ nítorí ṣàánú rẹ̀ mọ́, èmi kọ́ nítorí ṣe lóore mọ́. Ṣé àṣírí nígbà míì bẹ́ẹ̀ yẹn bá ro dídùn ìfọ̀n ó tó bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ yẹn bá ro irú ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn tí ìdálẹ̀ àwọn tá a ṣe lóore mọ́ mú báyàn, ó tó bẹ́ẹ̀ ká sọ pé láyé kódà bí n bá rí lójú ọ̀nà mo lè fi mọ́tò gbà, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Òun náà ló wá fa ìbéèrè mi wípé lẹ́yìn tí ènìyàn dalẹ̀ Ọlọ́run tó fojú Ọlọ́run rí gbogbo nǹkan tó fi rí nì, kí ni ìdí tí Ọlọ́run fi wá gbọdọ̀ bìkítà nípa ènìyàn láti wá dá ènìyàn nídè kó lábẹ́ ìṣẹ́ àti òṣì tí Sátánì tó fà á sí? Nígbà tí a bá pàdé nínú ẹ̀kọ́ tó ń bọ̀, ibi tí n ó lọ nìyí, n ó fi ohun tó jẹ́ ìwúrí Ọlọ́run láti ṣe ètò rẹ̀ padà fún ìran ènìyàn n ó fi hàn yín. Ṣùgbọ́n kókó tó dìgbà náà, mo gbàdúrà fún yín o wípé àánú Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ kó máa bá yín gbé, kí ẹ̀mí Ọlọ́run kí ó mú irúgbìn kékeré yìí kí ó lò ó láti fi mú ìmọ́lẹ̀ àti òye wá sínú ọkàn yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. N ó rí yín nínú ẹ̀kọ́ tó ń bọ̀. Àlàáfíà fún yín.